ẹ má pa o ẹyẹ ọ̀hún ni ẹ má jẹ o ẹyẹ ọ̀hún ni a kì í pagún a kì í jẹgún a kì í fẹ́ràn igún bọrí ẹ má pa o ẹyẹ ọ̀hún ni. Gúnugún aborí pípa jẹbọ àgbà ẹyẹ abìyẹ́ bàgẹ̀bàgẹ̀. Àwọn àjọ àgbáyé nílò láti gbé òṣùbà ìmọrírì ńlá fún ìran Yorùbá fún gbólóhùn a kì í pagún a kì í jẹgún a kì í fẹ́ràn igún bọrí. Níbi tí wọ́n bá ti ń pagún tí wọ́n sì ń jẹgún àjálù ńlá ò jìnnà sírú wọn o. Torí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún táwọn bàbá wa nílẹ̀ Yorùbá ti sọ̀rọ̀ yìí ńlá àwọn òyìnbó ṣẹ̀ṣẹ̀ wá rí i pé òótọ́ ni táwọn náà sì wá ń fọn rere rẹ̀ káàkiri. Kí làwọn nǹkan táwọn òyìnbó rí tí wọ́n fi wá ń tẹ̀lé ọ̀rọ̀ àwọn bàbá wa lórí Igunnugun àti pé irú ẹyẹ wo gan ni Igunnugun? Àròjinlẹ̀ ló kọ́ mi àyàn ògìdìgbò tí ń kó gìbò lu ọgbọ́n kí gbogbo lóye àtọmọ̀ràn lè jó. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀. Igunnugun jẹ́ ẹyẹ kan tí kì í ní irun lórí ọ̀pọ̀ ohun èyí sì ní irun lọ́rùn pẹ̀lú. Ohun tí a mọ àwọn Igunnugun mọ́ ni jíjẹ ẹran òkú ńbete, èyún ẹran tó jẹ́ pé àwọn kọ́ ni wọ́n pa á fúnra wọn. Kódà ó lè ti fẹ́ẹ̀ mọ́ bàjẹ́. Irú àwọn ẹran báyìí lolóyìnbó ń pè ní carrion. Àwọn ẹranko tó sì ń jẹ wọ́n lolóyìnbó ń pè ní scavenger. Ọ̀nà mẹ́ta wá ní àwọn ẹranko tó ń jẹ òkú ńbete pín sí o. Àkọ́kọ́ ni àwọn tí olóyìnbó ń pè ní opportunistic scavenger. Ọdẹ làwọn oríṣi ẹranko yìí máa ń ṣe tí wọ́n sì máa ń pa ẹran tó bá wù wọ́n láti jẹ ní tiwọn o. Ṣùgbọ́n táàyè ẹ̀ bá yọ wọ́n lè jẹ ẹran tí ẹranko míì pa. Àpẹẹrẹ irú àwọn ẹranko yìí ni kìnìún, torí kìnìún máa ń ṣọdẹ tó sì máa ń pa ẹran tó bá fẹ́ jẹ ní tiẹ̀ ní o. Ṣùgbọ́n tí kìnìún kan bá rìn lọ tó wá rí ibi tí ẹkùn tàbí àmọ̀tẹ́kùn kan ṣẹ̀ṣẹ̀ pa ẹran kan sí, ó lè lé wọn kúrò níbẹ̀ kó sì sáré lo opportunity yẹn láti jẹ ẹran ọ̀fẹ́ ní tiẹ̀. Ìsọ̀rí ẹlẹ́ẹ̀kejì ńlá wọn tó máa ń ṣọdẹ ṣùgbọ́n tí wọ́n tún fẹ́ràn àti máa jẹ ẹran ọ̀fẹ́ dáadáa. Àwọn ìkookò ìyún hyena ní àpẹẹrẹ ìsọ̀rí yìí. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti wá wo sinimá La Casa de Papel ìyún Money Heist, àwọn ìkookò ló dàbí àtúrò ìyún aturito. Torí ìjàngbọ̀n àti ìmúnúbíni wọ́n pọ̀ púpọ̀. Ìdí sì ní táwọn kìnìún fi kórìíra wọn gidi gan. Àwọn kìnìún a máa pa wọ́n láì jẹ wọ́n, yóò kàn pa wọ́n sílẹ̀ lásán tí ó sì fòkú wọn sílẹ̀ ni. Àmọ́ ẹ jẹ́ á tẹ̀síwájú. Ìsọ̀rí ẹlẹ́ẹ̀kẹta òun làwọn tó jẹ́ pé òkú ńbete nìkan ni wọ́n máa ń jẹ, wọ́n èé ṣọdẹ. Àwọn ni olóyìnbó ń pè ní obligate scavenger. Ìsọ̀rí yìí sì ni Igunnugun wà, torí wọn èé gbìyànjú àti pa ẹran ní tiwọn o. Kí igun ó tó pa ẹran kan, a jẹ́ pé ẹran ọ̀hún ti ṣèṣe tàbí àìsàn tó ti dojú ikú tóun fúnra rẹ̀ ti ń wo ikú lọ́ọ̀kan báyìí ni. Lára ìdí táwọn igun kì í wá fi ṣọdẹ òun ni àdámọ̀ ẹsẹ̀ wọn. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ àwọn ẹyẹ tó ń ṣọdẹ bíi àṣá, idì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn ní èékánná tó mú ṣámúṣámú. Ṣùgbọ́n èékánná ẹsẹ̀ Igunnugun dàbí ẹsẹ̀ adìẹ ni o, kò ṣeé ṣọdẹ. Ṣùgbọ́n tí ẹranko kan bá ti kú sílẹ̀, ike ẹnu wọn lágbára púpọ̀ láti ya ẹran ara rẹ̀. Bó bá sì jẹ́ ẹran tí awọ rẹ̀ nípọn jù fún wọn ni, wọ́n lè dúró de àwọn ẹranko míì láti wá kọ́kọ́ ya ojú ẹ̀. Tí kò bá sì sí irú ẹranko yìí, oríṣi Igunnugun abẹnu mímú kan tí olóyìnbó ń pè ní lappet-faced vulture òun ni yóò wá ṣiṣẹ́ yìí. Ẹnu tí wọ́n tún gbópọn dáadáa, ó sì láǹfààní láti ya awọ tó bá yí. Lẹ́yìn èyí ni wọ́n wá bẹ̀rẹ̀ sí ní jẹ ẹran náà lọ. Mo sọ lẹ́ẹ̀kan pé wọ́n lè jẹ ẹran tó ti ń bàjẹ́ nígbà míì. Báwo lè yóò ṣe wá ń kó àìsàn bá wọn? Ìdáhùn rẹ̀ ni pé ásíìdì aṣoúnjẹ di aṣaralóore tó wà ní ikùn àwọn Igunnugun ó lágbára gan-an. Àwọn èèyàn àti ọ̀pọ̀lọpọ̀ ẹranko náà ní tiwa o. Ṣùgbọ́n tàwọn Igunnugun lágbára débi wípé kòkòrò àìsàn ò lè fi wọ́n ṣe nǹkan kan. Kí n tó wá dárúkọ díẹ̀ nínú àwọn àìsàn tó lè pa èèyàn àtàwọn ẹranko tó kù, ṣùgbọ́n tí ò ní pa Igunnugun, àti ìdí tó fi yẹ kí àwọn òyìnbó gbóṣùbà fáwọn bàbá wa nílẹ̀ Yorùbá nítorí ọ̀rọ̀ tí wọ́n sọ nípa Igunnugun. Bẹ́ẹ̀ bá fẹ́ sanwó lórí ayélujára, bóyá ẹ fẹ́ ra dátà pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ àbí èyí tó pọ̀, bóyá èyí tẹ̀yin fẹ́ lò ní àbí èyí tẹ́ ẹ fẹ́ tún tà, bóyá ẹ fẹ́ máa ra káàdì ìpè ìyún airtime, bóyá ẹ fẹ́ sanwó DSTV, GoTV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
bẹ́ẹ̀ bá sì fẹ́ sanwó ná bó sì jẹ́ káàdì àwọn ìdánwò bíi WAEC àti NECO ni Dan Top Up ní kẹ́ẹ̀kan sí. Àǹfààní tí Dan Top Up ní lórí àwọn tó kù ni wípé wọ́n yìí yọ 50 naira táwọn tó kù máa ń yọ tẹ́ ẹ bá fẹ́ fowó sínú àpò àsùnwọ̀n ìyún wọ́lẹ̀tì yín. Iye tẹ́ ẹ bá kírẹ́díìtì ilé ẹ̀bá nínú wọ́lẹ̀tì yín lọ́dọ̀ Dan Top Up. Ẹ lè download Android app wọn lórí Google Play Store nípa ṣíṣàwárí Dan Top Up ìyún DANTOPUP. Ẹ sì lè kílíkì líǹkì tẹ́ ẹ bá rí nísàlẹ̀ fídíò yìí. Ká wá tẹ̀síwájú. Ọ̀kan nínú àwọn kòkòrò àìsàn tó lè pa àwọ̀ èèyàn àtàwọn ẹranko tó kù ṣùgbọ́n táwọn igúnnugún fi ń pa mí dín òun ni kòkòrò bacteria kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Yersinia pestis. Bó tilẹ̀ jẹ́ pé oògùn ti wà fún ní ìsín, àwọn èèyàn bíi 50 million ní àìsàn yìí pa ní 14th century kí wọ́n tó wá ṣàwárí oògùn antibiotic tó lè ṣèwòsàn rẹ̀. Àìsàn ẹlẹ́ẹ̀kejì òun ni àìsàn dìgbòlugi tó máa ń ṣe àwọn ajá, àdán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, tó jẹ́ pé tí àwọn ẹranko tó bá ní àìsàn yìí lára bá bùyàn jẹ ó lè fa oríṣiríṣi àìsàn láti orí fífọ́, itọ́ dídà, rọpárọsẹ̀, gángangan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí n má fọ̀rọ̀ gùn, botulinum toxin ìyún èròjà oró tó máa ń jáde látara kòkòrò àìfojúrí bacteria kan, hawk cholera, anthrax àtàwọn àìsàn míì ló jẹ́ pé igun máa ń gbé síkùn tí ó sì pa àwọn kòkòrò àìsàn yìí. Ohun tó wá ṣẹlẹ̀ ni wípé ìdá 30 nínú 100 ìyún 30% àwọn ẹranko inú igbó ló máa ń kú látàrí pé àwọn ẹranko ẹgbẹ́ wọn pa wọ́n. Àìsàn, ọjọ́ ogbó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló máa ń pa ìdá 70 nínú 100 ìyún 70% tó kù. Tí àwọn ẹranko yìí bá wá ń kú tí ò sí igúnnugún láti jẹ wọ́n, tí wọ́n bá fi wú tí wọ́n sì bẹ́, wọ́n ó dà àwọn kòkòrò tó ń fa àìsàn yìí sínú afẹ́fẹ́ ni. Àwọn ẹranko míì tún lè lọ jẹ òkú wọn kí wọ́n lọ mumi lódò kí wọ́n sì fi itọ́ àìsàn yìí sínú omi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lọ́rọ̀ kan ṣá, tí àwọn igúnnugún ò bá sí, àjàkálẹ̀ àrùn oríṣiríṣi ló ń kanlẹ̀kùn fáwọn èèyàn o. Ìtọ́wò lásán sì ni Ebola àti COVID-19 tẹ́mi gbogbo wa ń gbọ̀n. Ṣé ẹ wá rí i pé ibi tí wọ́n bá ti ń pa gúnnugún tí wọ́n sì ń jẹgún, àjálù ńlá ni wọ́n ń kọ lẹ́tà sí bí ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ Yorùbá. Torí igúnnugún, àwọn ni wọ́n dàbí clean up machine tó máa ń kó àìsàn kúrò nílẹ̀. Àbájọ táwọn òyìnbó gan fi wá gbàgbọ́ pé a kì í pagún, a kì í jẹgún, nítorí bí tí wọ́n bá ti ń pagún tí wọ́n sì ń jẹgún, àjálù ńlá kò ní jìnnà sírú wọn. Ìdí rèé tí mo fi sọ wípé ó yẹ kí àjọ àgbáyé ó gbé òṣùbà ràbàǹdẹ̀ fún ìran Yorùbá lórí ọ̀rọ̀ gúnnugún. Kò sí ẹranko tó ń dènà àjàkálẹ̀ àrùn bí àwọn àgbà ẹyẹ yìí láyé. Àpò ìkóúnjẹsí kan máa ń wà lọ́rùn àwọn ẹranko abìyẹ́ yìí, olóyìnbó ń pè é ní crop. Bádìyẹ bá ṣẹ̀ṣẹ̀ jẹ àgbàdo tán, ẹ ó rí wípé kì í ṣe inú ikùn wọn ni àgbàdo yìí ń lọ tààrà. Àpò ọrùn yìí lóúnjẹ yìí ó ti kọ́kọ́ dúró sí fún ìgbà díẹ̀. Irú àpò yìí náà àwọn gúnnugún ní. Tàwọn igúnnugún lè gba odidi kílógíráàmù ẹran kan ṣo. Bẹ́ẹ̀ ni, ẹ̀yin ẹ wo ẹran kílò kan tí wọ́n tà fún yín níbi tí wọ́n ti ń tà á. Àpò ọrùn igúnnugún lè gba irú ẹran yìí. Bí wọn ò bá tètè rí oúnjẹ jẹ fún ìgbà díẹ̀, ni wọ́n ṣẹ̀ṣẹ̀ lo ẹran tó wà ń bẹ̀. Ìdí sì rèé tí wọ́n fi máa ń bì téèyàn àbí àwọn ẹranko kan bá dà wọ́n láàmú. Kì í ṣe pé wọ́n tu oró sí ẹni tó fẹ́ pa wọ́n lára o. Àwọn bí oúnjẹ tó wà nínú àpò ọ̀fun wọn yìí kí ara wọn lè fúyẹ́ láti fò ni. Nígbà tá a wá sọ wípé ásíìdì tó wà ní inú àwọn gúnnugún máa ń pa kòkòrò burúkú, ẹsẹ̀ wọn tí wọ́n ń kìbọ inú àwọn òkú ńbete pẹ̀lú orí wọn ń kọ́. Ní títí orí, wọn ò ní irun lórí. Ẹsẹ̀kẹsẹ̀ ni òòrùn ó ti gbẹ nǹkan kí nǹkan tó bá wà lórí wọn tí ò sì ní lè ṣe wọ́n ní jàǹbá. Ní ti ẹsẹ̀ ẹ̀wẹ̀, àwọn igún máa ń tọ̀ sí ẹsẹ̀ ni o. Ìtọ̀ yìí máa ń pa gbogbo kòkòrò àìfojúrí tó bá dì mọ́ ẹsẹ̀ wọn ni. Ìtọ̀ yìí tún máa ń jẹ́ amẹ́sẹ̀ tútù fún wọn lásìkò tí gbogbo ẹ̀ bá gbóná jẹyìnjẹyìn. Ọ̀rọ̀ tí wọ́n máa wá ń sọ wípé àwọn gúnnugún máa ń pa nǹkan ọ̀sìn kìí ṣòótọ́ o. Kí wọ́n tó gbìyànjú àti jẹ ẹran kan, nínú kíkú ó ti máa kanlẹ̀kùn fún ẹran ọ̀hún ni o. Ṣùgbọ́n ẹranko àbí èèyàn tó wà lálàáfíà kí gúnnugún wá lọ gbé iná kò lójú, èyí ò kì í ṣẹlẹ̀ rárá. Oríṣi ẹ̀yà igúnnugún 23 la ní o. Wọ́n sì wà káàkiri àgbáyé. Australia àti Antarctica nìkan lẹ ò ti ní rí igúnnugún. Tí ẹranko kan bá kú, ó ní gáàsì kan tó máa ń jáde lára wọn bí wọ́n bá ti ń bàjẹ́. Methane lólóyìnbó ń pe gáàsì yìí. Nítorí wípé gáàsì yìí wá ní àwọn igúnnugún máa ń tírèsì lọ. Àwọn òyìnbó ti ń lo ọgbọ́n yìí láti lo àwọn igún láti máa mọ̀ nígbà tí
ọ̀pá tó ń gbé gáàsì káàkiri orílẹ̀-èdè bá bẹ́. Nítorí tí ọ̀pá tó ń gbé gáàsì káàkiri orílẹ̀-èdè kan bá ti ń jò pàápàá jùlọ ní ilẹ̀ Amẹ́ríkà, àwọn gúnugún bẹ̀rẹ̀ sí ní rọ kiri káàbẹ̀ ni. Nítorí lójú tiwọn bíi wípé ẹranko ló kú tó wá ń gbé gáàsì yìí jáde ni. Yes, vultures are used to detect leaks in cross-country gas lines. Bí wọ́n bá ti rí i táwọn eégún yìí ń fò lójú kan náà tí wọ́n sì ń rọ kiri ká ibi táwọn ọ̀pá gáàsì bá wà, wọ́n tètè lọ síbẹ̀ láti lọ tún un ṣe ni. Àwọn gúnugún ò ní gògóńgò ìkọrin tí olóyìnbó ń pè ní syrinx o. Fún ìdí èyí, ẹ ò lè gbọ́ kí wọ́n máa kọrin bí àwọn ẹyẹ tó kù. Àwọn gúnugún máa ń sábà múra wọn bíi lọ́kọláya ni. Ọ̀rọ̀ wọn ò dàbí ìtàdìẹ tó jẹ́ pé kò sẹ́ni tí ò lè gùn wọ́n, kò sẹ́ni tí wọn ò lè bàlé. Ẹyin kan sí méjì ni wọ́n máa ń sábà yé. Méjì yìí ló wá wọ́pọ̀ jù láàrin wọn. Oṣù kan àtààbọ̀ sí oṣù méjì ni àwọn ẹyin wọn máa ń lò kí wọ́n tó pa. Takọtabo ni ó sì jọ tọ́jú ọmọ náà fún bí oṣù mẹ́ta. Lára oúnjẹ tí wọ́n bá kó sínú àpò ọ̀fun wọn, òun ni wọ́n máa pọ̀ fún àwọn ọmọ wọn láti jẹ ní díẹ̀díẹ̀. Àwọn gúnugún máa ń lò tó ọdún 10 sí 20 ọdún lé díẹ̀ láyé. Àwọn tó bá wà ní àhámọ́ zoo wọ́n lè lò tó 30 ọdún ní tiwọn. Bí àwọn kòkòrò àrùn ò ṣe wá jẹ́ nǹkan kan fún wọn tó, àwọn májèlé kan wà tó lè pa wọ́n táwọn èèyàn máa ń lò. Fún bí àpẹẹrẹ, oògùn diclofenac táwa máa ń lò fún ara àtẹ̀gùn ríro, májèlé ló jẹ́ fáwọn gúnugún. Tí wọ́n bá fi jẹ ẹran tó ní oògùn yìí lára pẹ́rẹ́, kíndìnrín wọn ò daṣẹ́ sílẹ̀ ni. Ní àkótán, mo fẹ́ bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wo fọ́nrán yìí láti má bá wọn pa igúnnugún. Ẹ sì bá mi polongo ìhìn rere mọ́pagún fún gbogbo àwọn èèyàn tí ẹ bá mọ̀ pátápátá. Ẹ tún bá mi share fídíò yìí káwọn èèyàn lè kẹ́kọ̀ọ́ lára rẹ̀ o. Torí tí a bá fi ṣe bẹ́ẹ̀ tá a fi pa àwọn gúnugún tán, òórùn àti àjàkálẹ̀ àrùn là ń kọ lẹ́tà sí o. Àròjinlẹ̀ ló kọ̀ mí, àyàn gidigbo tí ń kó gìbò lu ọgbọ́n kí gbogbo lóye àtọ̀mọ̀ràn ó lè jó. Àìsàn ò ní dè wá mọ́lẹ̀ láṣẹ Èdùmàrè o. Ẹ kú kalẹ̀.